Ta ni o? Ẹ wọlé o. Ẹ káàárọ̀ 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 o. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Láti bo Ẹ̀yin la wá rí. ó dà ẹ jókòó. Ẹ ṣeun bàbá. Ẹ ṣe Láti Èkó la ti ń bọ̀. ó dà ẹ kú rìn. Ṣọ́kò òjèpo. Rárá o, ìdí pàtàkì kan ni ó gbé wa wá. Òdòdó kan bẹ ní àgbàlá yín torí rẹ̀ ni a ṣe wá. Ọmọ wa yìí Túndé, ó ní òun àti ọmọ yín Bísí. Ó ní àwọn nífẹ̀ẹ́ ara wọn láti ọjọ́ tí ó ti pẹ́. Ó lóun nífẹ̀ẹ́ rẹ̀, òun sì fẹ́ fi ṣe aya. Ọmọ ìlú bo ni yín? Ẹ ṣeun bàbá, ọmọ Abẹ́òkúta ni wá sà. Ẹ̀gbá Aláké ní àdúgbò àti pé kí ni orúkọ ìdílé ti yín? Ẹ ṣeun sà, Ọbántàkò ní àdúgbò wa. Má jẹ́ kó dùn mí lórúkọ ìdílé wa sà. Má jẹ́ kó dùn mí kan náà tí ó jẹ́ alága ìbílẹ̀ ní Abẹ́òkúta ní ti yín ni. Bẹ́ẹ̀ ni sà. Ó dà ìwọ sọ pé ẹ̀gbọ́n rẹ wá fún mi wípé ó ní àlejò. Ẹ má bínú ẹ bá bá ìyá rẹ̀ náà nílé mò ń sáré lọ sí ọjà. Kò sí wàhálà bàbá, ẹ ṣeun. Ẹ káàárọ̀ sí. Ẹ kú jù. Káàárọ̀ Bísí. Àwọn àlejò yìí ni wọ́n ní torí tiẹ̀ làwọn ṣe wá. Ṣé o mọ ọmọkùnrin yìí ni? Mo mọ̀ sà, ọ̀rẹ́kùnrin mi. Wọ́n ní torí tiẹ̀ làwọn ṣe wá síbí láti wá tọrọ rẹ láti fi ọ ṣe ara. Ṣé o fara mọ́? Mo fara mọ́. Ó dáa nígbà tí ọmọ wa ti ní òun ti fi ọwọ́ sí i, èmi àti ìyá ẹ̀ a ó yọjú sí àwọn ẹbí kọ̀ọ̀kan láti mú ọjọ́ mọ̀ mi mọ̀ ẹ́. Àní pẹ́kàn sí yín ṣá, àní pẹ́kàn sí yín. Bísí bá mi bu omi ọsàn fún àwọn àna wa. Bàbá ẹ má ṣèyọnu, ẹ jọ̀wọ́ ẹ má pẹ̀tẹ́ fi kàn sí wa. Kò ní pẹ́, kò ní pẹ́. Á pàdé láyọ̀. Ó dàbọ̀ o. Ká ní pàdé ayọ̀ o. Ilé ẹ̀kọ́ Yorùbá Basic